Èmi l'original ṣe náà mà tí wọ́n wí. Ọ̀pọ̀ èèyàn ló ń lọ voice mi tó fi ń polówó àgbo wọn. Níwà dúró náà mà níwà fi sí náà mà ní sẹ́. Bí náà mà ṣe iná mà fúdẹ fi sí iná mà ní. Ṣé náà mà ló ń kí? Ǹjẹ́ yìí ti rí alágbo tí ò mèrè ṣe rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì wo fídíò náà, mo tún ti gbé tuntun dé wá fún yín. Ṣé ẹ rí ǹtẹ́ ẹ̀rí tẹ́lẹ̀? Ṣé nọ́mà ló ń kí yín o? Kì í wá ṣe nọ́mà mọ́ báyìí. Sisi alágbo ló ń kí yín. Ẹ lọ sábàlá àríwísí. Ẹ tẹ I need the video. I need the video. Tuntun tún ti dé. Ẹ ṣáàjókòó dáadáa. Ẹ farabalẹ̀. Á tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Sisi alágbo. Ẹ tẹ I need the video. Mò ń bọ̀ kẹ́ ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel yìí. Mò ń bọ̀ náà kí n wá fi tẹ́ ẹ̀ tí ì rí kí n wá fi hàn yín. Mò ń bọ̀. Ó dà pé ẹ ti mú gbó dànù. Alágbo ni mi ò ń ṣe travel agent, mi ń ṣe consular. The only time tó bá lè lọ China ni ìgbà canteen fair. Ìwọ tó bá dẹ̀ review relationship pẹ̀lú mi, wàá patronize mi, wàá rajà lọ́wọ́ mi. Mò ń tàgbo fibro crusher. Òun ló ń jẹ lọ́wọ́, agbẹ́jẹ̀dí wà, ọ̀pọ̀ èèyàn alẹ́, mókòlè, infection gbogbo ẹ̀ wà. Ó rò pé ó ṣeé ṣe káyìn náà ó ti wo fídíò tí ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Èèyàn fídíò Sisi alágbo. Èèyàn Ẹniọlá Sisi alágbo. Òun àtọkọ rẹ̀ kejì tó fẹ́. Èèyàn engineer Òdòbòdòbò. Ó kọ tuntun táwọn èèyàn tẹ̀sẹ̀ fún un o. Ṣùgbọ́n kí ló kọ rẹ̀ gangan ni ó ní engineer Kim. Eléyìí tó ti ní kọ́rẹ́ lọ́wọ́. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Mo sọ fún yín, mo ṣe rí fídíò tẹ́ ẹ rí un. Ó ṣeé ṣe kó má ju bí fọ́nrán kékeré lọ. Àsìmí tún wá táwọn ènìyàn ò tí ì fi síkànnì ayélujára tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ ti wá cast. Ó ti sì sọ àtàyànyàn. Ṣùgbọ́n Sisi alágbo náà ti wá sọ̀rọ̀. Kí ni Sisi alágbo sọ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí? Mo sọ fún yín, mo ní ẹ lọ sí abala àríwísí ẹ tẹ I need the video. I need the video. Kẹ́ ẹ̀ dẹ̀ make sure kẹ́ ẹ subscribe sórí YouTube channel wa torí pé òfin ò fààyè gbà ká gbé sí tètè ti ọmọlúàbí níbi tá a wà yìí. Ẹ tẹ I need the video. Ẹ wá jẹ́ àjọ ohun tí Sisi alágbo gangan sọ lórí nǹkan tí ń tẹ̀lé yìí torí pé àwọn ènìyàn sọ wípé àwọn alágbo wọn ò ṣe é fẹ́ sílé. Ṣé lóòótọ́ ni àbírọ́ ni pé èyí tí ò mọ̀ ṣe yùnkíyùnkí káàkiri inú wọn pé kò pọ̀. Ṣé ó náà sì sọ ní interview rẹ̀ nínú BBC. Ó ní pé ọkọ àárọ̀ òun tó yẹ kó wọn kọ́kọ́ fẹ́ táwọn padà fẹ́ra. Tí àwọn òbí rẹ̀ yarí pé dandan lá kò gbọdọ̀ falágbo. Ó nítorí nǹkan báyìí náà ni asáwọn ènìyàn tí ìfẹ́ fẹ́ alágbo àsí wọn ní títorí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ wá jẹ ohun tí Sisi alágbo gangan sọ ká tó wá máa tẹ̀síwájú kó má dàbí ìgbà pé ẹ jẹ́ àjọ kan tí Sisi alágbo sọ síkànnì ayélujára. Ẹ̀yìn ìgbà tí fídíò náà bọ́ síkànnì ayélujára tó di tọ́rọ́ fọ́nkálé ní Sisi alágbo náà wá bọ́ síkànnì ayélujára. Ọ̀pọ̀ àtijú mọ́ra. Kò sí tìjú lórílẹ̀ mọ́. Kí ló wá sọ? Ó ní I own my mistake and I apologize. Ó lé mi mo ní ṣùgbọ́n mo wá bí láti wá bẹ̀bẹ̀. With all sincerity, ó ní pẹ̀lú inú mímọ́ ni mo fi wá bẹ̀bẹ̀ o. Of the video circulating online. Tí túmọ̀ sí pé Sisi alágbo gan ti gbà bóun lòun wà nínú fídíò náà. Kò sí iyèméjì. I'm deeply sorry. Ó lóun wá bẹ̀bẹ̀ pẹ̀lú tinútinú to everyone fún gbogbo àwọn èèyàn who felt disappointed. Pẹ̀lú àwọn kan tó jẹ́ pé inú wọn lè má dùn. Èmi tó jẹ́ pé inú wọn lè má dùn sóhun pẹ̀lú fídíò tó jáde. This is a great phase for me. Ó ní pé eléyìí phase tó lágbára ni fóun o. And I pray for God forgiveness. Ọlọ́run wá bẹ̀ lọ́hùn pé kó dáríjì wọn. Iná sì mọ̀ pé ìdáríjì Ọlọ́run náà ni òun kálukú ń wá. And my fans forgiveness. Ó tún wá bí gbogbo àwọn ẹlẹ́yinjú ẹ̀. Ìyẹn ò níkànnì ayélujára. Ó ní kí wọ́n foríjì òun lórí nǹkan tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára. Ẹ jẹ́ máa gbọ́dọ̀ lọ. Ó tún tẹ̀síwájú. Please. Ó wá ní ẹ jọ̀wọ́ àwọn fans ẹ̀ ní ń bá wí òkè sí mi o. Let's move on past. Ó ní ẹ jẹ́ ká gbàgbé eléyìí. Ìmí tíntín léwọ́ àwo gbẹ̀gìrì. Tọ́kàn bá kú òun bẹ́ẹ̀. Tí ojú bá kú òun bẹ́ẹ̀. Sọ́kàn lè kú òun bẹ́ẹ̀ ni. On this because this medium is where I get little support to feed. Ó ní pé torí pé nǹkan yìí ibẹ̀ lòun ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tóun fi ń jẹun eyín lórí social media ló fi ń bẹ àwọn fans ẹ̀ pé kí wọ́n gbàgbé èyí tó ṣẹlẹ̀.
please don't condemn me. Ọ̀wá ni ẹ jọ̀ọ́ ẹ má dá mi dá bùkátà mi pé ẹni bá mi ràgbó mọ́ sẹ́yìn pé tí ẹ bá sì ràgbó gbogbo ẹ̀ ó má lọ dànù lórí ìmọ̀ mi tó bá délé. Ẹ jẹ́ máa bọ̀rọ̀ lọ. Or castigate me tàbí kẹ́ ẹ tiẹ̀ wá wò pé kẹ́ wá dẹ̀yẹ̀ sí i. I'm already passing through a lot. Kò sẹ́ tí ó ṣe irú nǹkan báyìí lágbára. Sisi Alágbo ní ibi tó ń wà báyìí n tó ń bá òun pìtìpìtì ní o ọlọ́mọdé pìtìpìtì ọba wa ó lóun ti ń pass through a lot. I can't eat. Ó lóun ò lè jẹun. Ta ni ó ṣe tí ó lè jẹun tí gbogbo ẹ ti tu tọrọ fọ́n kálé tí gbogbo ayé gbogbo family gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ nǹkan ńlá ló ṣe Sisi Alágbo. Ẹja máa bẹ̀rẹ̀ lọ. I can't eat, I can't sleep. Ó ló oorun ò lè wá. Tá a bá ń tanra wa lóko èèyàn ò lè rí oorun sùn rú ẹ̀. For days ó tún kè wá aṣọjọ́ kan àti ìjọ ìlú wọn ò tiẹ̀ ti rí oorun sùn torí pé àtijọ́ jábà tí ọkọ sọ pé kíní rẹ̀ wà lọ́wọ́ wa ìjọ náà lèyìn ò ti ní rí oorun sùn mọ́. Ọlágbára kì í ṣe ọ̀rọ̀ kékeré là ń tà ń sọ yìí. Sleeping medicine aren't working for me anymore. Ó lóun tún lo oorun ọ̀wá o. Sisi Alágbo lo oorun ọ̀wá. Kò sẹ́ni tí ó ṣe oorun ò lè wá sí orí afẹ́fẹ́ tí gbogbo èèyàn ẹni tó mọ̀ àti ẹni tí ò mọ̀ gbogbo èèyàn ló ti rí gbogbo àwọn tó wà ní òkè òkun gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn tó ojú tì ńlá ni bó lè yóò ṣe rìn lójú títì báyìí bó Sisi Alágbo. Ẹ jẹ́ á máa bọ̀rọ̀ lọ ká tó máa. I'm deeply sorry everyone. Ó wá bẹ̀ gbogbo àwọn èèyàn ó lóun ti mọ ẹ̀bi òun lẹ́bi ó lóun bẹ̀bẹ̀ òun sorry. Please forgive me. I don't want to injure myself. Sisi Alágbo ní ẹ jọ̀ọ́ ẹ foríjì mi torí pé ìfẹ́ sí tí ọ̀dà síra mi ẹ di Sisi Alágbo mú o àní rí kódà o. Please forgive me. I don't want to injure. It is only little strength I have. It is only little strength I have. Ẹ ti gbọ́ kò sẹ́ni tí ó sì kọ́ lọ́ọ́ mọ́jà rí láburú tí wọ́n bá ní pìtìpìtì báyàn pìtìpìtì gan rè ìtumọ̀ pìtìpìtì gan ni torí pé ìkànnì ayélujára tá à ń wò kí nírú nǹkan bá ń tètè máa ń tàn káàkiri ẹ̀yin náà wá wò gbogbo ohun títí ń bíùdì láti ìjọ yìí tó jẹ́ pé fídíò kan Sisi Alágbo ṣùgbọ́n àwọn ènìyàn tó ní tá a bá tún ní àwò dáadáa pé ìtumọ̀ ẹ̀ ní pé n ti ń tà bó ṣiṣẹ́ pé ẹnjìníà fàyà ẹ gbọ́ kí lè rò tí yín lórí ilé ní tí Sisi Alágbo sọnù mo ti sọ mo ní ẹ lọ sí abala àríwísí ẹ tẹ I need the video kò ṣeé fi sí ibi tá a wà yìí ẹ tẹ I need the video oríṣiríṣi nǹkan ìfẹ́ máa sọ nítorí bá ní lọ́kàn jẹ́ ni ẹ share fídíò kẹ́ subscribe.